Níbo ni wà tí ọ̀gá wa ti pàdé? Bí máa jẹ. Níbo lè ti pàdé? Church bo. Agbára kíkọ́. Ṣé àwa la pè wá? Báwo ni wọ́n gbé ṣe débi? Èmi wá fún prayer láti ibì kan. Ó wá fún prayer láti ibì kan. Bẹ́ẹ̀. Báwo lẹ ṣe wá pàdé? Bó lẹ ṣe wá ń fẹ́ra? Tí bá ti kọjá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ ṣe ọkọ̀ àti fún bẹ́ẹ̀ jáde. Ẹ bá ti kọjá ń bo. Tí bá ti kọjá ní ìgbà tó máa ń jáde. Ìyọ̀ gíláàsì ló dá ntì. Ìyọ̀ ń báàgì rẹ̀ ìkó lágbára. Ó yá gbogbo bó lẹ ṣe pàdé dáhùn. Ẹ bá ti kọjá ń bo. Níta níbo níbo. Ṣọ́ọ̀bù mú ìgbẹ́. Òkè bá ti kọjá wọ́n di ṣọ́ọ̀bù wọn. Bẹ́ẹ̀ bóyá èèyàn fẹ́ lọ ra nǹkan. Àbí bóyá kọ́lá charge phone. So wọ́n ṣáà máa ń pariwo ṣe everything. Mi ò tiẹ̀ kì í tèkẹ̀. Mo ò pé bóyá wọ́n ṣe náà nínú. Bó lẹ ṣe wá fẹ́ra? So bẹ́ẹ̀ ṣe wá ń kọjá lọ, wọ́n kàn sọ pé à ń tí à pẹ̀lú bá ṣe máa ń dàgbà. Ọkàn mi dẹ̀ nífẹ̀ẹ́ yín o. Mo ní ẹ̀jẹ̀ òkà. Èmi kò sáwọ́ ní ṣọ́ọ̀ṣì lọ. Àtìgbà yẹn wọ́n ṣàmà wá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ sínú church àti ń ṣe prayer. Sáwọn ọlọ́láwọ̀ bẹ́ẹ̀ fẹ́ yín abẹ́ ìrẹ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wọn. Àwọn ní olè tó sọkùnrin. Ìwọ olè tó sọkùnrin. Ṣé wọ́n ti láwọn bẹ́ẹ̀ fẹ́ yín gidi? Bóun náà ṣe máa ń sọ sí yín. Wọ́n ṣàmà disturb nìyẹn. Àmọ́ ẹ lọ bá dáàdì máa ṣe. Mo ní ẹni sùúrù pé láti ẹ̀ṣọ́ máa wo ìwà ara wa náà. Gbàgbóyá wọ́n ṣàmà máa sọ lóríṣiríṣi ìní kan. Wọ́n lè máa ń jó gan. Wọ́n rí ọ̀ pẹ̀lú ìyọ̀nba ẹ̀ wá nílé ìbò. Ìyàwó mi ni o, ìyàwó mi ni o. Oríṣiríṣi ọkàn báyìí. Ṣá Àgbàlá Gabriel ló fọ́ yìí fúnra yín? Àtọ́ lo. Àwọn Àgbàlá Gabriel ní nà. Rárá sọ. Olúwa mẹ́yìn lé yìí. Ibù nǹkan pàtàkì travel lọ UK. Ẹ̀bí dé tẹ̀sí wọ́n lẹ pa wọn pé báwọn sọ pé alàgbà ò change mind ẹ̀ náà pé ṣé àti ẹ̀ náà ìwọ́n lọ sọ pé àwọn ni o. Báyọ̀. Ẹ̀ sọ pé káwọn ọmọ mi wá.